Ẹ̀yin èèyàn lé, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. A kú palẹ̀mọ́ ọdún o. A bá wa láyọ̀ àtàlàáfíà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo yín o. Ọdún tí à ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí, 2024 kò ní dìwà mẹ́rù lọ o. Lágbára Ọlọ́run, èmi àti yín àjọ máa ṣe ọdún 2025 tó ń kọlẹ̀kùn yìí. Àjọ máa ṣe láyọ̀ àtàlàáfíà ní á bá wa láyé, á bá wa láyọ̀ ní agbára Ọlọ́run. Gist tá a gbọ́ lénìí, ó yà wá lẹ́nu o. Nígbà tá a gbọ́ pé àǹtí wa wọ́n fly wá láti London, wọ́n wá sí Nàìjíríà. Bí wọ́n dẹ̀ ṣe dé Nàìjíríà ni wọ́n pe kábíyèsí. Wọ́n láwọn wà ní family house àwọn. Wọ́n ní bàbá ọmọ erin ńlá ní kí wọ́n fẹ́ káwọn ṣe. Wípé ṣé ìgbà tó ń bọ̀, ṣó sọ fún òun wípé òun ń bọ̀. Ṣé àwọn gbọ́ wípé ó ń bọ̀ láti London? Kò sọ fáwọn. Wípé ibi tó wà yẹn náà ni kó jókòó sí o. Kí ló fa gbogbo ọ̀rọ̀ yìí? Àtìgbà tí àǹtí wa ti gbé ọ̀rọ̀ double prince tó ti gbé dìde, tó bẹ̀rẹ̀ sí bá Queen Naomi fa wàhálà lórí ọ̀rọ̀ ritual èyí tí wọ́n ní àrólé kábíyèsí gbọdọ̀ ṣe. Wọ́n ní bí a ṣe gbọ́ allegedly, epo ní ọmọ òun ló tọ́ sí nítorí pé double prince ni. Lẹ́yìn yìí, àwọn èèyàn dìde wọ́n bẹ̀rẹ̀ sí bá fa wàhálà lórí ọ̀rọ̀ double prince, especially àǹtí wa fashion. Pé òun ò fẹ́ gbọ́ nǹkan tó jọ bẹ́ẹ̀. Wípé àwọn ọmọkùnrin tí wọ́n bí sí inú palace wọ́n ju ọmọ ẹ̀ lọ. Wípé so kó dákẹ́ gbogbo double prince ranù tó lóun fẹ́ jẹ́ yìí àbí tó lọ́mọ ń fẹ́ jẹ́ yìí. Ẹ mọ̀ pé there was a time tá a gbọ́ pé ṣe ni ó lọ yọ post kan ní Ilé Ifẹ̀ tó ní kán forúkọ ọmọ òun sí, tí kábíyèsí ní kán lọ wo kíní yẹn padà, kán lọ gbé post yẹn sí ibi tó wà pẹ̀lú orúkọ ẹni yẹn. So wọ́n ní ó ní àwọn kọ̀ọ̀kan tó ò fẹ́ kí kábíyèsí ṣe fóun nígbà tó ń bá máa return sí palace. Ṣùgbọ́n bàbá erin ńlá ní àǹtí wa kọ́ ló máa pàṣẹ fáwọn o. Wípé òun kọ́ ló máa sọ fáwọn nǹkan tó máa ṣe. Gbogbo wàhálà yìí ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ kó tó di pé àǹtí wa tún gbé e yọ láti London sí Nàìjíríà. Ẹ̀yin èèyàn mi, ọ̀rọ̀ àǹtí wa wọ́n dàbí ìgbà tó yẹ pé owú òun ni ó ń pa àǹtí wa o. Gbogbo nǹkan tí kábíyèsí bá ṣe fún Tadé ní ká wò, òun làǹtí wa fẹ́ kí kábíyèsí ṣe fún ọmọ àwọn náà. Ìtorí ẹ̀ ni wọ́n fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe. Wọ́n ní àwọn fámílì wọn, wọ́n náà wá sí inú palace bàbá erin ńlá nígbà tí kábíyèsí ò kọbi ara sí dídé àǹtí wa. Bóyá àǹtí wa fẹ́ wá ṣe ọdún ní Nàìjíríà ni a lè sọ. Ẹ mọ̀ pé àsìkò Christmas la wà. Bóyá nǹkan tó fi wálé nìyẹn. Àbí bóyá kán tún rán bàbá wa létí gbogbo àwọn nǹkan tán náà fẹ́ kó tó di pé wọ́n ṣe return back to the palace. Bí a ṣe gbọ́, wọ́n ní bí wọ́n ṣe dé inú palace, wọ́n ní kábíyèsí, wọ́n ní wọn dá sí wọn. Wípé wọ́n bẹ̀rẹ̀ sí rojọ́ wípé àwọn ò like bí kábíyèsí ṣe ń treat ọmọ àwọn. Àtìgbà tí Queen Naomi ti padà wá sí inú palace yẹn, kábíyèsí ò ní time fún àǹtí wa wípé kò dé dáa. Ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ, ó yẹ kí kábíyèsí ṣe báyìí, kí kábíyèsí ṣe báyìí. Wọ́n ní wọ́n rojọ́ ilẹ̀kùn. Wọ́n ní bàbá wa bí ìgbà tó jẹ́ pé
wọ́n ti ignore wọn ni completely. Wọ́n ní ìgbà tó yá fúnra ara wọn ni wọ́n lọ. Ẹ̀yin èèyàn lé. Ibi tí kábíyèsí tí wọ́n ń fi ọ̀rọ̀ àǹtí Wáyé sí yìí, kò bá má jẹ́ pé àǹtí Wáyé gbọ́n, wọn bá má jókòó wọn jẹ́jẹ́. Nítorí pé gbogbo wa yìí la mọ bí àǹtí Wáyé bí wọ́n ṣe dé inú pálásì bàbá Owóẹ̀rìnlá. Gbogbo wa la mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin Queen Naomi àti àǹtí Wáyé. Ọ̀rọ̀ yín ò dẹ̀ tí tán lẹ̀. Ó sì wà ńlẹ̀ tí àǹtí Wáyé tó fẹ́ máa fa wàhálà. Lóòótọ́, a jiyàn wípé ọmọ ọba kọ́ lọmọ tán bí o. Prince lọmọ tán bí. Ṣùgbọ́n gbogbo àwọn wàhálà tí àǹtí Wáyé ń fà lẹ́sẹ̀ yìí, double prince lọmọ àwọn fẹ́ kí kábíyèsí ṣe yìí, àwọn fẹ́ kí kábíyèsí ṣe tọ̀hún. Ọba mà ní kábíyèsí. Tí kábíyèsí bá láwọn ò ṣe nǹkan kan, kò má sí nǹkan tí àǹtí Wáyé mà lè ṣe. Tí kábíyèsí bá ní láyéláyé àwọn ò ṣe nothing, kò sí nǹkan tí àǹtí Wáyé lè ṣe o. Because ọba bá lórí ohun gbogbo ni. Kábíyèsí dẹ̀ ti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ yìí ó dá lé owú jíjẹ, jealousy ni gbogbo ẹ̀ dá lé. Ẹni tí ó bá dẹ̀ ti ṣe Queen Naomi, kábíyèsí gan ò ní ṣe tí ẹ o. Bí gbogbo ẹ ṣe ń lọ nìyẹn. So, a mọ nǹkan tí àǹtí wa fẹ́ ṣe o. Wọ́n ní bàbá Owóẹ̀rìnlá ní pé ṣé àǹtí Wáyé sọ fáwọn kan tó wá láti London wípé ibi tán wà yẹn ò ní kán jókòó sí, àwọn ò fẹ́ rí wọn. Nítorí pé ìgbà tí wọ́n ń bọ̀, wọn ò fi tó àwọn létí, wọ́n kàn ṣàdédé gbé yọ ni. Àǹtí irú ìrìn báyìí ò dáa. Báwo ló ṣe máa bọ̀ láti odidi London tó ní sọ fọ́kọ ẹ̀? Odindi ọba aládé. Ó wá dé, ó wá ṣẹ̀ ń pe kábíyèsí pé ìwọ wà ní family house yín o. Bàbá Owóẹ̀rìnlá ní kó jókòó sí family house wọn. Kí ló kàn wọ́n pẹ̀lú pé ó wà ní family house? Ṣé ó sọ fáwọn nígbà tó ń bọ̀ láti London? Ẹ dẹ̀ mọ̀ pé kábíyèsí wọ́n wà discipline gan. Nǹkan tó bá máa ṣe náà máa ṣe o. Nǹkan tó bá máa ṣe wọ́n máa ṣe. So right now ẹ mọ̀ pé ó ti tó time kí wọ́n ṣe welcome back to the palace fún àǹtí wa. Ṣùgbọ́n wọ́n ní wọ́n postpone until further notice. Bóyá nǹkan tí àǹtí wa fi gbé yọ nìyẹn. Wípé káwọn family wá rí kábíyèsí kan wá sọ̀rọ̀ ń pa ẹ̀. Ṣùgbọ́n ṣé wọ́n lè force kábíyèsí ṣe nǹkan tí wọ́n fẹ́ ṣe ni? Wọn ò lè force kábíyèsí. Àfìgbà tí kábíyèsí bá láwọn ní time, àwọn ráyè ni wọ́n á tó lè ṣe. Ẹ dẹ̀ mọ̀ pé lọ́wọ́ tí kábíyèsí wà yìí, àwọn àti Queen Naomi wọ́n jọ ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ bí wọ́n ṣe máa gbé ìgbésẹ̀ gbogbo nǹkan tó máa yọrí bí wọ́n ṣe fẹ́ òun ní ìsìn. Kábíyèsí ò fẹ́ ṣe nǹkan kan tó yẹ pé ó máa hurt Queen Naomi àbí tó máa bí Queen Naomi nù. So, gbogbo nǹkan tí wọ́n bá fẹ́ ṣe ó gbọdọ̀ jẹ́ nǹkan tó yẹ pé inú Queen Naomi dùn sí láti ṣe. So, ìgbà tá a gbọ́ gist, a ní kí a wá fi tó ẹ̀yin èèyàn lé létí. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa bí mo ṣe máa ń sọ fún yín. Allegedly la gbọ́ gist yìí o. Mi ò bá kábíyèsí gbénu palace o. Bá a ṣe gbọ́ a ní ká wá fi tó ẹ̀yin èèyàn lé létí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Ní ilé lóko àti lẹ́yìn odi. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin tá a pè fún prize giveaway 2024. A ti rí àwọn èèyàn bíi mélòó kan tí wọ́n ti send account number wọn sí wa láti gba ìbò wọn ní on the 15th, December 15th la máa fún gbogbo ẹ̀yin èèyàn tí a pè. A máa fún yín ní ẹ̀bùn yín. Ẹ jẹ́ kí n tún pe àwọn orúkọ yẹn. Òní Olúwaṣeun Àbíkẹ́ at Òní Olúwaṣeun Àbíkẹ́. Tó bá jẹ́ ẹ̀yin lẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀, ó dàbí pé àwọn tí ẹ ti send account number wọn náà.
ẹnì kejì ni Adésùnbọ̀ Babalọ́lá 7651. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Gbogbo ẹ̀yin tí mò ń porúkọ yìí, ẹ jọ̀ọ́ ẹ kàn sí wa ní Mashola Gist TV pẹ̀lú account number yín, orúkọ yín àti phone number yín. Ẹnì kẹta òun ni Sikirat Adéníkẹ́ Adédòkun 3519. Ẹ kàn sí Mashola Gist TV pẹ̀lú account number, phone number àti orúkọ yín. Ẹnì kẹrin ni Bólúsànyà Rámọ́tà 1591. Ẹ kàn sí Mashola Gist TV, account number, orúkọ àti phone number. Èèyàn kan tá tún rí òun ni Mojísọ́lá Ìbítóyè 5706. Ẹ kàn sí Mashola Gist TV pẹ̀lú account number yín, orúkọ yín àti phone number. Ẹnì kẹfà òun ni Abísóyè Òkúnbànjọ -QU7WR. Ẹ kàn sí Mashola Gist TV pẹ̀lú orúkọ àti account number yín àti phone number. Ẹnì keje Yétúndé D26. Mo ti test màmá wa yìí several times ṣùgbọ́n mi ò rí any message látọ̀dọ̀ wọn. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí mò ń pè, ẹ check email yín, ẹ máa rí ní under post mi tí mo kọ gbogbo àwọn messages pé wọ́n ti mú yín, ẹ máa rí. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Ẹnì kẹjọ Ruth Ọpẹ́níyì. Àwọn tí ẹ ti send account number wọn náà. Mo kàn ń pe gbogbo àwọn orúkọ yìí again ni. Grace Adeleke 55. Àwọn náà ti send account number wọn. Elizabeth Olúwa ẹ send account number yín, phone number àti orúkọ yín. Olúwaṣeun Òní -U7E. Ẹ send account number yín àti orúkọ yín sí masholagistv@gmail.com. Èèyàn kejìlá òun ni Fúnmi Ògúntúnjí 9999. Gbogbo ẹ̀yin tí mo pè yìí, àwọn méjìlá ni la mú. Ẹ rí pé látòrí mẹ́ta wọ́n dé méjìlá nítorí pé àwọn èèyàn dìde láti support Mashola Gist TV fún prize giveaway yìí. Ẹ jọ̀ọ́ on the 15 la máa send the prize yín. Ẹ tètè send orúkọ yín, account number àti phone number sí masholagistv@gmail.com. Ọlọ́run Elédùmarè á jẹ́ kí gbogbo wa ṣe ọdún ayọ̀. Ní orí ìkànnì yìí a máa ń sọ Yorùbá nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa, dẹ̀ tún máa ń sọ fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. À ń ṣe advert lórí ìkànnì yìí. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Tẹ bá ní any advert ẹ fẹ́ ṣe, a máa bá yín ṣe. Owó pọ́kú dẹ̀ ló bá dé. Ọlọ́run Elédùmarè ọba láàánú á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Ní agbára Ọlọ́run, gbogbo ẹ̀yin ó subscribers àti new subscribers, a rí ọwọ́ yín, a dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń share, tẹ̀ ń like, tẹ̀ ń comment lórí gbogbo gist wa. Àánú Ọlọ́run ò ní fi gbogbo yín sílẹ̀ o. Ìdùnnú Ọlọ́run kò ní wá yín tì o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé a máa yọrí sí rere o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV ń kí yín o.